now ọ̀rọ̀ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ẹnìkan ni máa ń dá ogun sílẹ̀ ẹnìkan ni máa ń dá wàhálà lẹ̀ pé bóyá ọ̀rọ̀ kan Ọ̀yọ́ ọ̀rọ̀ kan láàfin bàbá wọ̀ wádé orí ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní Mọ̀rúfù ló ti bẹ̀rẹ̀ naturally mi ò fẹ́ ṣe nǹkan kí n dárúkọ ẹ̀ mọ́ ṣùgbọ́n lélẹ́yìí tó ṣe lórí ìṣẹ̀lẹ̀ yìí màá fún ní red card ẹyọ kan tí mo ti promise láti gbà yìí ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́ now kí ni tí mo fẹ́ sọ ni wípé òun ló kọ́kọ́ jáde tó disrespect Ọọ̀ni ní gbangba àwọn ti lọ bàbá yìí o òun ò fẹ́ gbọ́ kí Ọọ̀ni ó pè rẹ̀ ní olórí aládé mọ́ ó wà insulting náà èmi ò sọ bẹ́ẹ̀ sí bàbá wọ̀ wádé rárá o ẹ má níbi tí mo ti sọ bẹ́ẹ̀ kó sọ jáde òyàlẹ́nu lọ́wọ́ ajẹ́ǹgbà tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ò sọ ń pa ti Mọ̀rúfù mo wá ní ó ṣe inú lílà díẹ̀ dẹ̀ tó dẹnu ṣé ká sọ pé tó bá ṣàparò ní yọ́ọ̀bà yín oko lọ sẹ́mi wàhálà parò Mọ̀rúfù ní adìẹ kò sí wàhálà o now Mọ̀rúfù náà lọ́fàá òun ní pé bàbá fẹ́ gbọ́ tàn ká lọ bá ẹnìkan ká gbà tàn lọ́wọ́ ẹ̀ mo á wò pé ọ̀gbẹ́ni tó jẹ́ ọ̀dẹ̀ òpònú amúmẹ́mọ̀ràwé yìí tí ò ní làákàyè kankan eléyìí ń dàrẹ́ èèyàn kéèyàn lọ gbà tàn lọ́wọ́ ẹnìkan mo wá ní bí kì í bá ṣe irú èèyàn bíi Mọ̀rúfù tí kì í ṣe irú èèyàn bíi Laji Abbas tí kì í ṣe èèyàn bíi Ọ̀yọ́ Legacy tó wà lórí Facebook àti bàbá kan tọkọ làbáyé tí ń gbé ní Ìkìrun tí wọ́n pè lọ́mọ Aláàfin tí ń káàkiri lórí social media táwọn náà ń sọ̀tàn kìtàn lẹ́nu tí ì bá ṣe irú èèyàn bẹ́ẹ̀ mo fọlọ́run ọ̀run búra ìtàn ìdàgbàsókè ìtàn ìrẹ́pọ̀ ìtàn ìsowọ́pọ̀ ńlá bá máa sọ ńlẹ̀ bá máa gbọ́ lẹ́nu Awikonko ìbá ti sí àléébù kankan nípa Aláàfin àbá ìsosùn àbá ìkínra náà ni ṣùgbọ́n torí pé àwọn èèyàn yẹn ń jáde wọ́n ń sọ àwọn ìtàn àwọn òkú ìtàn yẹn lọ́jà jáde wípé àbá ní di òtítọ́ ojo ni kì í jẹ́ kó wáyé ojo ni kì í jẹ́ ká dáa bí rọ́bà ti ń pọ̀ lápọ̀jù náà ó náà máa fẹ́ jòdodo torí bí n ta bá máa jẹ ọ̀bá sí n ta bá rí lẹ̀ lùkù tá máa jẹ àwọn èèyàn tí wọ́n fẹ́ gbódodo wọn ò ródodo gbọ́ wọ́n wá rí pàǹdà ẹni tó bá fẹ́ lo góòlù tí ò rí góòlù gidi lò yóò lo tẹ́ góòlù yóò lo olómi aró ẹ̀ tó jẹ́ pé báà ló lẹ́ẹ̀kan tójò bá ti pa ń kọ́sàn dànù yọkọ̀ fi ṣe sàgbẹ̀ lójú yòyò gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó wá yà mí lẹ́nu wípé àwọn tó kọ́kọ́ kólùbóde àwọn tí ń jà pàjá kan fún àwọn tí ń fọwọ́ lálẹ̀ tí ń pé kò sí báwọn ò ṣe jẹ́ àwọn náà lọ́rọ̀ wá kọ́kọ́ ń dùn yìí àwọn kọ̀ọ̀kan nu wọn ni wọ́n wá ń sá wọlé pé àwọn ò sí ń bẹ̀ mọ́ o wọ́n ti gbàgbé wípé akọ́kọ́ ságbẹ́ kì í mọgbẹ́ sá bí ẹni tó sá ni san èmi sì wá rèé mo ti wí tẹ́lẹ̀ pé ọ̀nì ni mí ojú àmọ́ tìmí kí n tó gé nǹkan jẹ ṣùgbọ́n bí n bá ṣe ìsìgé jẹ ojú àmọ́ tìmí kí n tó pọ̀ kalẹ̀ padà ńlọ ajẹ́ ń sọ wípé ẹdun tó fẹ́ gungi tẹ́lẹ̀ àna rẹ̀ wá sọkùmọ̀ ó wá há sórí igi àna ò lè dá gígùn bí ẹdun ni ó mú gígùn tí ó lọ mú kùmọ̀ wá ẹ mọ̀ pé ẹdun ti fẹ́ gungi tẹ́lẹ̀ bọ́ba eré kọ́sọ́ tọ́tọ́ mórí igi bọ́ba imú kùmọ̀ àná yóò sọ lẹ̀ ni yóò sọ kùmọ̀ àná lẹ̀ ni gangan ní sọ̀kalẹ̀ lórí igi mọ́ ní ti ń ṣẹlẹ̀ nu onígbàjámọ̀ tó fẹ́ kiri òde wọ́n wá pé ìwọ onígbàjámọ̀ gbogbo ayé ti wá sọ pé kò ní jáde ìyàwó ẹgbẹ́ ò ní jáde àwọn oníjọ́ lọ́bì kankan kí ló dé tẹ́sẹ̀ tiẹ̀ yìí dúró mọ́lé ara rẹ̀ ń lọ sóde ọkàn rẹ̀ òde lọ́wà ṣùgbọ́n àwọn nǹkan kan àwọn ìṣẹ̀lẹ̀ kan àwọn ọ̀rọ̀ kan àwọn nǹkan kan ló dé mọ́lẹ̀ tí ò fi lè lọ wọ́n tún wá bó ń gbàjámọ̀ pé onígbàjámọ̀ ọmọ àna rẹ̀ mọ̀ sọnù ṣé bọ́ ọmọ bá sọnù ṣé inú lélẹ̀ yóò ti rí tí wọ́n jáde tó nígbàjámọ̀ ìbá bọ́ tapẹ́rẹ́ àti onígbàjámọ̀ yóò dẹ̀ tìkẹ́ n tó ṣẹlẹ̀ lílé yìí mo ti ní n tá bẹ̀rẹ̀ yìí sáà lè yanjú ẹ̀ torí pé mi ń tèmi o tèmi báyìí ti tẹsẹ̀ bọ́ ọ̀rọ̀ mi dàbí ìgbà tí ọ̀fàfà bá gé nǹkan jẹ ni ó dọ̀rùn alákejìkẹ tó gbà lọ́nù lẹ́nu ẹ̀ now oríṣiríṣi ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ láàfin bàbá Olowu Kuta point of correction ọ̀rọ̀ ìgbé mo ti sọ lánàá gbogbo àwọn tí wọ́n sọ pé kí mo wá lọ ṣé wọ́n pè mí ní ìgbàdógóje èrò wájà gbogbo àwọn bloggers tó sọ̀rọ̀ kẹ́yìn olólùfẹ́ mi ọmọ bínú o ọ̀rọ̀ ẹ̀bẹ̀ ò sí ń bẹ̀ sakata padà làgbà síntọ́ bọ́ bá ti ń yí láàyè jù ó ti lọ́wọ́ kàn àmúdínú ìmí ìdẹ̀ ẹ̀sẹ̀ yẹ tí ké lójò tí kì í lé ké lẹ́rùn gbogbo wọn pátá ní fúnlẹ́sì ẹ̀ẹ̀kan péré náà ni mo rí lára nínú ìwà wọn mo rí ìkà ọ̀tẹ̀ tẹ̀mbẹ̀lẹ̀kùn nínú ìwà wọn ní ọ̀jẹ̀ fún wọn lẹ́sì kì í ṣe inú eléyìí now mo ti sọ lánàá wípé fúnra bàbá Olowu Kuta ni wọ́n invite mi àwọn tó sọ pé ṣé mi mọ̀ pálàfin bọ̀ mo mọ̀ pálàfin bọ̀ ṣùgbọ́n mi ò ní lọ́kàn pé èèyàn kan lè àtáàkì mi ẹ̀kọ́ tí mo wá kọ́ nú ètò tí mo ṣe lánàá ní pẹ́ nìkan kì í gbọ́n tán ẹni tó gbọ́n tó lẹ́lòmí ọ̀gbọ́n mọ́ olórí àwọn òmùgọ̀ ni àwọn èèyàn sọ pé Awikonko ọmọ ìyá rẹ̀ ni njọ́ ẹ̀dá bá mọ ìyá rẹ̀ ẹjọ́ náà ní títàn débà I see myself as human being as an entity as just one person lọ́dọ̀ mi kò sí kàrámọ̀ kankan mo múlẹ̀ ayé bíntín bí mo ṣe rò pé ó yẹ kílẹ̀ ayé ọ wà
n sì wá nǹkan kan mọ́ yà èmi náà wá wò ó lóòótọ́ pé ibi tí mo wà ohun tí mo lọ́hun ká ní mo lọ pẹ̀lú báńsà méjì lọ́tún àtòsì ẹni tí ó drag mi yóò múra bọ́n bá mọ́lọ́pàá lẹ́yìn tí mo mú sọ́jà dé lẹ́yìn ẹni tí ó fa sọ mi yóò múra mo wá rí i pé ní stage tí mo wà yìí mo ní ìdí ẹ̀ lóòótọ́ torí pé kí wọ́n gbà yàn lóòka nìkan nǹkan ni ó lè mú kí nǹkan ó ṣiṣẹ́ lára èèyàn o wọ́n lè fọwọ́ kàn yàn lásán lásán nítorí pé ní tìbílẹ̀ ó lágbára pọ̀ o oògùn bílẹ̀ mo nígbàgbọ́ nínú ẹ̀jú tébílẹ̀tì lọ o bẹ́ẹ̀ ni mo nígbàgbọ́ nínú oògùn bílẹ̀ ju tébílẹ̀tì lọ mo ti máa ń sọ tipẹ́tipẹ́ àyàfi tẹ bá rí oníṣègùn òyìnbó tó lè bá wa ró oògùn mọ́gùn bóyá ti rí tábìlẹ̀tì mọ́gùn rí tàbá bẹ́rẹ́ téèyàn máa gbà tó bá lu mọ́gùn tí ò fi ní kú tẹ bá ti bá ń rí ìjọ náà nímọ̀ wípé oògùn kan wà tó tún lágbára ju oògùn bílẹ̀ lọ so with that mo wá rò wípé oore ọ̀fẹ́ tí mo rí gbà lọ́jọ́ náà oore ọ̀fẹ́ ńlá ni o oore ọ̀fẹ́ tí ò sì common ni so with that mo rí pé ó yẹ kí n tún ètò ìrìn àjò ayé mi ṣe now kí n mọ́ gbà yín lákòókò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ilé bó ló ṣe wáyé fídíò ni màá jẹ́ kó sọ̀rọ̀ púpọ̀ ṣùgbọ́n mo ń láti sọ̀rọ̀ nípa kábíyèsí kan kábíyèsí yẹn gangan ló bí wọ́n ṣe drag mi kábíyèsí yẹn padà pè mí síta wọ́n bẹ̀ mí ṣùgbọ́n medicine after death ní lọ́dọ̀ mi mo sọ gbólóhùn kan lánàá pé téégún bá bóbìnrin sọ̀rọ̀ òun ni máa ń ṣe because iwájú eégún lobìnrin wà bí eégún yẹn bá kú òní bí obìnrin yẹn bá sọ pé no eégún ọjà lọ́rẹ́ ẹ̀rù ọ̀rẹ́ sì máa ń ba obìnrin torí pé àwọn ò láǹfààní àti wọ ṣòkòtò kákí débi tí tẹ́gbọ́n máa jó ń bẹ máa ń bẹ̀rù eégún gbogbo téégún bá ti ń sọ ọsọdún ọdún yìí ó ṣe tẹ̀mí mú mi lówó òun náà ni wọ́n máa sọ lélẹ̀ tó túmọ̀ sí pé bẹ́ẹ̀ yẹn bá ń bẹ́ ń bi ìṣẹ̀lẹ̀ kan ní tí ìṣẹ̀lẹ̀ yẹn bá warrant ńlọ́ máa ṣe kọjọ́ agídí kọ jẹ̀bẹ̀ ní kábíyèsí ọ̀hún olùsìn of ìjára ìsìn ni wọ́n fi mú mi jáde padà but àwọn ló fa wàhálà yìí tán bá wà ní kí wọ́n máa gbọ́ gbogbo tí wọ́n sọ lẹ́yìn ẹ̀ ẹ̀yin tí mi lọ́gbà lọ kò ní ìtumọ̀ kankan lọ́dọ̀ mi because mi ò kí n sọ máa jẹ́ bẹ̀rí tí wà bí àyà kéèyàn ó tàkìtì kó forí gúnlẹ̀ wò tẹ́fà téèyàn wù kó jẹ́ láyé yìí kò mú fún mi torí tí mo fẹ́ jẹ mọ̀ ń jẹ́ tí mo fẹ́ dà mọ̀ ń dà so mo tilẹ̀ tún fẹ́ lè sọ wípé mo ti expectation mi ò dépò tí mo wà yìí so mo ti surpass expectation mi ẹ rí i pé mo ní ìtẹ́lọ́rùn gan so kábíyèsí ló pè mí padà because ẹ máa gbọ́ nínú fídíò ńgbà tí ọba wọ̀wọ́ adé àtàwọn ọba tó kù tó lówó kúta síwájú tí bàbá tẹ̀lé wọn lẹ́yìn pẹ̀lú àwọn èrò tí wọ́n ń lọ látẹnu gate ẹ rí báwọn kan ṣe ń pariwo Àwíkóńkó ni tẹ́nìkan sọ pé ẹ fílẹ̀ wọn sọ pé àní fílẹ̀ a máa jẹ́ yàmbí a máa ṣe gbá a máa ṣàwo moment yẹn mo ti sáré síwájú as in kí n kọ́kọ́ wọlé káwọn kábíyèsí yóò tó wọlé kí n lè píìkì wọn wájú oríṣiríṣi kámẹ́rà náà ti bọ́ síwájú ibi tí wọ́n ti lé mi dé ẹnu ọ̀nà nìyẹn èrò dẹ̀ pọ̀ lẹ́nu ọ̀nà wọ́n dúró kí bàbá Olowu Kuta wọlé kí bàbá wa Aláàfin Ọ̀wọ̀ Adé wọlé níbi tí wọ́n ti kábíyèsí yẹn ló wá pè mí olùsìn of ìjára ìsìn wọ́n wá pè mí padà Àwíkóńkó wá ń bí I was like wọ́n á ní ṣé bó ṣe ń ṣe ló ṣe ń ṣe yẹn wọ́n á ní nìkan kí ló ṣẹlẹ̀ wọ́n á ní kábíyèsí wá ń bíjọ kábíyèsí ló ń bẹ́ sọ̀rọ̀ I was like kí ló kàn mí kan bá kábíyèsí kan tó ń bá mi sọ̀rọ̀ who is that kábíyèsí tó ń bá mi sọ̀rọ̀ ẹni tí ọ̀yá ni lówó tí ọ̀dá ni lóko òwò kó lè pe ní lárúnwó ńgbà tí ń gbàjẹ́ lábẹ́ yín ní ìdẹ́ ẹ̀sọ́ ọmọ ìlú yín àṣẹ yín ọ̀kọjá lẹ́yìn kábíyèsí olùsìn of ìjára ìsìn with due respect àṣẹ yín ilé yín lọ́wọ́ o kò sáṣẹ kankan lẹ́nu ọba kankan ní ìsìn láti pa fẹ́ni kankan eléyìí tó bá wùyàn lèyàn lè gbọ́ nbi tẹ́ ti láṣẹ lẹ́nu tẹ́ ti lè pàṣẹ tí n bá wá sí palace yín èmi mọ sàtójú bèmi mọ sàyọjú ràn bẹ́ẹ̀ bá pè ń sífìlà ń wùsì bẹ́ẹ̀ bá pè ń bọ́ bàtà ń wọ̀ bọ̀ ṣùgbọ́n níbi tí òun ṣe territory yín tí ìṣẹ́yìn lẹ́ invite mi débẹ̀ you have no God to call me whatsoever because if anything could happen to me you will be the cause you will be the suspect the first suspect because you were the one that called me back nígbà tí sẹ́yìn lẹ pè mí wá bẹ̀ ẹ̀yin kọ́ lẹ ra fóònù fún mi ẹ̀yin kọ́ lẹ ra kámẹ́rà fún mi ẹ̀yin kọ́ lẹ gbé mi wá síbẹ̀ you have no God you have no right láti pè mí whatsoever so kábíyèsí olùsìn yìí ńlọ́fà èmi dẹ̀ fẹ́ wọlé ń tèmi níbi tí òpònú ayélujára kan ti grab mi sòkòtò nìyẹn bí gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí wọ́ mi nìyẹn pé ọba ló ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà ibi tán ti ń wọ́ mi tán ti ń fà mí ní gbogbo tí mo kó dání because mo fọwọ́ kan gbé 5G mi dání mo dẹ̀ kó fóònù dání àwọn fóònù mi jábọ́ 5G yẹn jábọ́ wọn jẹ́ ń rí kankan mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá ń pì kẹ́ ibi tán ti wá ń wọ́ mi ńlẹ̀ ni àwọn DSS nǹkan kan ti wá pé àkílò ṣẹlẹ̀ ẹgbẹ́ fún DSS ẹ̀jẹ̀ kan lọ jẹ́yà ẹ̀jẹ̀ kan lọ ṣe kan bóyá olórí àwọn ẹ̀ṣọ́ tó tẹ̀lé Aláàfin wa ní gáì yẹn bóyá DSS ni bóyá CSO ni I don't know I can identify him ó dẹ̀ sọ orúkọ ẹ̀ fún mi and I have his number ó jẹ́ kó yé mi pé Yínká lórúkọ òun ó wà polite ó dẹ̀ ṣiṣẹ́ intelligently
ó dẹ̀ fi maturity ṣiṣẹ́ because àwọn béèrè tó béèrè lọ́wọ́ mi àwọn béèrè tó make sense ni and n tí mo dẹ̀ jẹ́ kó yé ni pé ìwọ̀nba náà ni nǹkan tí mo lè sọ ń bẹ̀ ìwọ̀nba because ó mú mi lọ sílé security bàbá Olowu Kuta ibẹ̀ ni wọ́n drag mi sí ibẹ̀ ni mo ti ń sọ̀rọ̀ ibẹ̀ ló ti ń béèrè pé ọmọ Yorùbá nínà o ọmọ Yorùbá gbogbo wa ẹja tèké I was like kí ni tí mo ṣe because lọ́kàn gbogbo wọn tí wọ́n sọ ni pé mò ń bú Aláàfin so ibi tí mo wá yẹ làwọn kan ti fẹ́ attack mi gẹ́gẹ́ mo sọ lánàá so Olúṣin Tìjàrá Ìsìn yìí nígbà tí kábíyèsí Olówù Kúta ò rí mi nínú ilé tí wọ́n ní kí CSO tiwọn kó wá mi wá ìyẹn ló wá sọ pé kábíyèsí ń pè mí nínú ilé ni mo fi escape kúrò ń bẹ̀ yẹn ìgbà tí mo wọlé kábíyèsí lójú mi tó le wọ́n ní kí n wá kí n kọ́kọ́ wá kí bàbá wa Aláàfin tó o bá jọmọ tó ní làákàyè are you expecting me not to go and greet Aláàfin of Ọ̀yọ́ kábíyèsí ló ní kí n wá dọ̀bálẹ̀ kí n kí kábíyèsí tí wọ́n jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn and I went there mo dẹ̀ dọ̀bálẹ̀ gbalaja inú kábíyèsí dẹ̀ dùn pé at least àwọn sọ fún mi pé kí n wá wọ́n mọ̀ pé mò ń bínú àwọn sọ fún mi pé kí n wá mo dẹ̀ wọ́n dẹ̀ sọ fún mi pé kí n calm down wọ́n àti ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n dà wọ́n béèrè pé kí ló ṣẹlẹ̀ mo wá ní wọ́n drag mi ń ta tàbí kó jẹ́ pé later ńgbà tí mò ń lọlé mo ẹsẹ̀ tó sọ fún wọn pé wọ́n drag mi ń ta because mi ní time láti bá wọn sọ̀rọ̀ mọ́ now bàbá Olówu Kúta náà wá sọ pé kí n jókòó síbẹ̀ yẹn ibi tí mo ti jókòó yẹn ó jẹ́ tòsí ibi tí Olúṣin Ìsánlú Ìsìn ìjókòó àbí Olúṣin Ìjàrá Ìsìn ìjókòó sí he was now tapping me you are a man now ìgbàdógójì èrò wájà I'm a man you know my age at 50 years old you're 50 kó ní ọjọ́ orí tiẹ̀ now sẹ́ńjì wo ló máa kú mbẹ̀ so and somebody was dragging me you two were there telling them to drag me wọ́n ní you are a man what kind of a man is that does that make any sense to you ṣé mo jọ bí ẹrú ni àbí mo jọ bí ọmọ ọ̀dọ̀ àbí mo jọ bí ìránṣẹ́ I am a man of my own I'm a man of myself so kálukú lọ bá nílùú ẹ o kálukú níjòyè nílùú ẹ kálukú ló sì mọ bó ń ṣe tó lọ́ọ̀dẹ̀ òun so now you now tell me ó wá béèrè lọ́ọ̀ mi àwọn ọba tó wà ń bẹ̀ mọ̀ pé inú ń bí mi they were tapping me Awikonko aglo ṣẹlẹ̀ náà take care sí náà túraká náà inú mi ò dùn mọ́ láti moment yẹn títí tí mo fi kúrò mbẹ̀ I told my crew títí tí mo fi délé mo nínú mi ò dùn nǹkan mọ nǹkan tó ṣẹlẹ̀ kò sí nǹkan tán ṣe ń bẹ̀ yẹn ibi tí mo ti ya fọ́tò tí mo ti rẹ́rìn kí n má bà fọ́tò wọn jẹ́ ni bí mo ṣe wọlé yẹn ó yẹ kí n pariwo pé wọ́n drag mi ó yẹ kí n sọ̀rọ̀ níwájú stage but kí n má bà ọjọ́ ayọ̀ ẹni ẹlẹ́ni jẹ́ tí n bá sọ̀rọ̀ ńbẹ̀ Yorùbá ní tá bá máa já lẹ́yìn tá bá najá téèyàn kan wá najá yẹn ajá gangan kọ́ ló ń tọ̀ fẹ́ náà ìwọ gangan ló fẹ́ náà whatever tí n bá ṣe ń bẹ̀ yẹn mo ṣe sọ̀rùn bàbá Olówù Kúta inú wọn ò ní dùn ọjọ́ ayọ̀ lọ́jọ́ náà gbogbo àwọn ọba tán wà lágbègbè including Olú of Ilé Ogbó Olú of Olúpọ̀nà gbogbo wọn náà wà ń bẹ̀ àwọn ọba pọ̀ ń bẹ̀ gan so inú gbogbo wọn ń dùn wọ́n fi tayọ̀tayọ̀ welcome Aláàfin ṣé mi ni màá wá ba gbogbo program yẹn jẹ́ reason why tí mo fi keep quiet nìyẹn mo lo maturity gẹ́gẹ́ bí àgbàlagbà wípé ojú làgbà yá àgbà yíyanu ojú ní kọ́rọ̀ sí èwe kò ní kọ́rọ̀ sí àgbà at the age of 50 mo ti dàgbà mo lè rí yẹn wọn lójú but at the age of 50 téèyàn bá gbọ́n kò lè gbọ́n mọ́ so Olúṣin yẹn náà mú mọ́ra kò lè mú mọ́ra wá béèrè lọ́ọ̀ mi pé ibo ni rẹ problem tí wọ́n ní tí wọ́n mọ̀ ni pé mo kọ́kọ́ ń béèrè lọ́wọ́ ara mi pé sáwọn èèyàn yóò mọ gravity nǹkan tí wọ́n ń ṣé wọ́n mẹ́tàn bá deal because ọmọ tó bá lè sòfófó tó lè ṣàlàyé ọ̀rọ̀ dáadáa èèyàn kì í ṣe nǹkan àṣírí lójú ẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ ṣe lójú mi do you now expect me to keep quiet n bọ náà ti ń ṣerú ẹ̀ you should know that I will give the account of it tó ní ṣiṣẹ́ ń tẹ̀lé tí kankan ò ní yẹn jẹ́ because èmi lẹ ṣe sí èmi tẹ́ ẹ̀ ṣe sí rẹ̀ yìí ẹ̀ mọ̀ wípé tán bá sọ pé kéèyàn panu mọ́ kì í ṣerú mi ló panu mọ́ ṣùgbọ́n ní moment yẹn mi ò fẹ́ ba ẹ̀yẹ ọjọ́ náà jẹ́ n fẹ́ ya aláṣejù n fẹ́ ya alágídí náà pé àṣejù ẹ̀gán tiẹ̀ ti pọ̀ jù téèyàn bá ṣe bẹ́ẹ̀ ẹni tó fẹ́ rìn yóò wà kórìíra èèyàn gbogbo ẹ̀yin tẹ́ ń gbèjà mi ò ní lè gbèjà mi mọ́ so Olúṣin wá pè mí pé kí wọ́n wá béèrè lọ́ọ̀ mi pé ibo ni restroom wọn wà ń bí mo ní I don't know wọ́n wá ní òun sáfẹ́ kémi àtúnjọ bọ́ síbi kan ká kàn sọ̀rọ̀ díẹ̀ ok mi dáhùn yóò wá ní kí n jọ pé kí jẹ́ ká jọ sùrò jáde ká lè sọ̀rọ̀ la fi jáde síta ní làwọn òpònú ọmọbìnrin méjì tó rìkọ́ọ̀dù mi ìkan wà ńbẹ̀ tí wọ́n pè láyọ̀ká bọ́yá olórí ìsà ni bọ́yá kìnní kan ni ọmọ ẹlẹ́nu wọ́gọ̀wọ̀gọ̀ báyìí téyín ẹ̀ ò bára wọn báyìí téyín ẹ̀ tà sí ẹnu báyìí ọmọra dáadáa tó ti lo gbogbo kírìmù tí gbogbo ara ti dáná jẹ táyì wọ́n ti ta táyì wọ́n ti bàjẹ́ tán àwọn yẹn ló wá ń rìkọ́ọ̀dù mi Awikonko rè kìnní kan ìgbàdógójì èrò wájà still náà Olúṣin yẹn náà ló mú mi rí embarrassment yẹn because Olówù Kúta ti instruct mi pé mi gbọ́dọ̀ jáde mọ́ but I still honoured him láti gbọ́ nǹkan tó fẹ́ sọ he was persuading me bọ́bá tó time kan màá wá àwọn ọmọ mi lọ sọ́dọ̀ Aláàfin ṣé mi sọ pé mo wá connection ni bí wọ́n bá wá connection ìwújọ́ àwọn tó wá connection dáadáa if I want to meet Aláàfin should be my father and so I don't need an intermediary to see him so I never need any intermediary to meet any ọba in Yorùbá land if I am interested but I don't look kò sínú culture mi láti mọ wá connection because mo mọ̀ pé mo lé ọmọ líle ni mí ìpadàbọ̀ràn míyàn ni mí tí n bá praise ẹ lónìí tó bá kọjá yìí lọ́la màá tún sọ̀rọ̀ sí ọ lọ́la that is my own nature so ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ kò kí ń lọ́rẹ̀ẹ́ so mi wá connection nítorí òjé tó jẹ́ yín tẹ̀ mọ̀ pé ó máa jẹ́ yín nìyẹn ẹ bìlí pé ìgbà tẹ́ bá ti sọ̀rọ̀ dídò fún mi màá lè panu mọ́ kò sí iye tẹ́ẹ̀dá Ọlọ́run kan fẹ́ fún mi nísìn tó lè jọ mí lójúmọ́ ibi ọ̀pá mi ìyà ọ̀jẹ́ mi so now he was persuading me ìbádogóje kí n tẹ̀ kẹ́ sí kí n má bínú nígbà tó sọ̀rọ̀ tó ní Awikonko sì ń bínú mo ló ti tán mo ní mo ti gbọ́ ni mo máa sọ
now bó wá ní ọ̀rọ̀ dídọ̀bálẹ̀ ṣe jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní má jẹ́ kí fídíò ọ sọ̀rọ̀ ẹ jẹ́ àkọ́kọ́ wo bí àbàbà wa Aláàfin Ọ̀wádé bí wọ́n ṣe wọlé fídíò gangan mo fẹ́ kó sọ̀rọ̀ ṣùgbọ́n inú ti ń bí mi ló jẹ́ gbàgbé pé mo tiẹ̀ kó fídíò wá tí mo fẹ́ play but tí n bá show fídíò kò ní make sense ẹ jẹ́ àwo bá Aláàfin Ọ̀wádé ṣe wọlé God bless you all. bí báyìí làwọn bàbá wo Olowu Kuta àtàwọn ọba tó kù Olúpọ̀n of Ìpànà lélẹ́yìn bàbá wa wúlé ogbó ló wà lẹ́gbẹ̀ẹ́ wọn yìí àtàwọn ọba tó kù gbogbo àwọn ọba aládé náà ń dóde wọn yẹn. bí bàbá wo Olowu Kuta ti ń tẹ fóònù yẹn náà nísìnyí wọ́n ń try láti mọ ibi tán dé ni. bí báyìí làwọn ní bàbá wa Aláàfin ti wọlé àwọn ń tọ́ra jẹ bí náà ti wọlé ọmọ ọba ìdálẹ̀ kan ràjò bàbá wọlé abuké wọlé tẹrùtẹrù ní pẹ̀lú àwọn èèyàn tó pọ̀ another thing is ìfẹ́ wẹ́kọ̀ mọ́ káàbọ̀ never expecting anything contrary pé wọ́yẹ́ nìkan lè sọ pé wọ́n àtàkì lọ bá ṣe wà nù mọ́tò Olowu Kuta tó máa wẹ́kọ̀ mọ́ àwọn tó máa ń tẹ̀lé àwọn olówó tó máa ń tẹ̀lé àwọn ọba aládé ńgbà míì wọ́n máa ń jẹ́ àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ rárá àwọn tó tẹ̀lé bàbá wa Aláàfin wọn lẹ́kọ̀ọ́ àwọn tí ò lẹ́kọ̀ọ́ ló pọ̀ nù wọn àwọn tí ò lẹ́kọ̀ọ́ rárá tí wọ́n ní ìdí training gidi tí wọ́n ní ìdí ọ̀rọ̀ gidi bíbẹ̀ kó wọ́n á dáná sí láwọn lọ́rùn á dáná sí kábíyèsí lọ́rùn ọ̀rọ̀ tí bàbá ọba Ọ̀yọ́ tún jí là yanjú tá àti yanjú tán tá a dẹ̀ rò kó ti lọ sókun gbàgbé kó sí nǹkan tó lọ sókun gbàgbé tó wà ní rẹ́kọ̀dù náà tó tí nǹkan bá ṣe mí níjọ́ yẹn wọ́n wá rò pé yọ́ lọ lightly. ìbí báyìí ni wọ́n mú àgbò dání ibẹ̀ yẹn náà ti kọ́kọ́ pa àgbò yẹn kí Aláàfin tó wọlé wọ́n kọ́kọ́ pa àgbò lẹ́nu ọ̀nà àgbò yẹn wọ́n yanjú rẹ̀. bẹ́ẹ̀ ni Aláàfin tó wọlé tó kọ́lá. gbogbo ibà náà ti fẹ́ wọ́n ti ń drag mi o wọ́n ti ń sọ̀rọ̀. Aláàfin náà wọlé tó ń kí àwọn oníṣàngó ló síwájú àwọn oníṣàngó. now nígbà tí bàbá wa Aláàfin Ọ̀wádé jókòó tán gẹ́gẹ́ bí ẹni tó gbà wọ́n lálejò bàbá wo Olowu Kuta wọn á sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀já gbọ́rọ̀ lẹ́nu bàbá wa kábíyèsí ọba Adékúnlé Oyèlúdé Màkàmà Tẹ́gbọ̀sùn the third Olowu Kuta of Olowu Kuta ẹ̀já gbọ́rọ̀ lẹ́nu ọ̀rọ̀ kí ni káàbọ̀. aláìlúwà Olúwa ti mú ipe ní àkókò tí ó yẹ iṣẹ́ ńlá ni ẹ̀sìn lè bá ń lẹ̀ kí iṣẹ́ náà kábíyèsí ìṣọ̀kan Yorùbá ìṣọ̀kan Yorùbá. kábíyèsí sáà tí gbogbo amára wa ní orí àléfà ẹ̀yin méjì lẹ jẹ́ bàbá fún gbogbo wa nílẹ̀ Yorùbá Aláàfin àtọ́ni tọ́sí ìgbà tẹ́fà. pàtó náà ní ibi tó parí sí kí Aláàfin náà ní pàtó so ẹ̀yin méjèèjì ní àmíràn kábíyèsí nǹkan ti wọ́ nílẹ̀ Yorùbá iṣẹ́ tí elédùnmáà wa gbélé lọ́wọ́ sí ṣẹ́rí generation wa yìí nípa wọn fẹ́ẹ́ tí gbogbo wọn kúrẹ̀ tó ń kọ́ ayélujára òmò tí Yorùbá ń lò láyé ìjọsìn náà bàbá wa lò òmò à á lò òmò ọ̀rọ̀ tó lè lóko lẹ́nu oṣù ọ̀fẹ́ kókó máa tó ṣẹlẹ̀ ètò ọba lè tó eléyìí jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ. bàbá wọn iṣẹ́ Tinubu wípé mo mọ̀ pé tó máa jẹ́ lọ́kùnkúndùn ni pé kí ọ̀nà ó dàgbà ju ibi tí bàbá yín àná lọ. àwọn oníkẹ́sì ní èèyàn ilé tẹ̀lé environment. orin tí àbá sì fẹ́ kí wọ́n bá wa pè bá a ṣe dáa ó ní bá a ṣe kọ́ lóde òní
òun kó máa jẹ́ tẹ̀yà àgbà. Kábíyèsí aláṣẹ ló kọ́ gbogbo àwọn ládéládé wọ́n fi àkókò yìí inú pọ́sítọ́sì báyìí ìyá máa ń pass message owó message sí àwọn colleague gbogbo pass ẹnu bí o ti ẹ̀ mọ̀ pé it's a golden opportunity èyí kò pass message náà àwọn kì í pass àwọn kì í pass àwọn kì í kọ́ òkú pé ẹ wá kí àwọn ṣe rí nǹkan ti wọ́ nílẹ̀ káàárọ̀ òjìire náà ó mú Elédùmarè ló sọ pé àkókò tó ó ṣe wá rí bẹ́ẹ̀ ṣẹ́ni public yẹn àwọn ni màá fẹ́ kẹ́ ẹ torí títí gbogbo àwọn ọba Yorùbá pátápátá kì í ṣe torí kára tí jọ̀wé gbogbo wa lè máa ṣe fún alọ́dọ̀dọ̀ ẹ̀ka wá pàṣẹ lọ́yọ̀ àjẹkọ̀lọ́ tó bàbá káwọn ṣe máa kíbẹ̀ tó tún yẹ lọ. but bàbá ẹni ìfowópamọ́ wa you need us èmi ní national ọmọ the fourth highest national ẹ lọ mọ presidency àti òkú wọn wà bẹ́ẹ̀ but wọn ṣàṣẹ wò pé kẹjọ kò kọ́ wo kí ni ẹ ṣe fọ́tò kọ́lẹ́tà kó tó mu wá àkàn tí ilé ìpàdé yẹn ti là á lẹ̀ fún tẹ gbọ́dọ̀ ṣe ìṣọ̀kan Yorùbá ó tóbi lọ púpọ̀ tẹ bá yìí yẹn ṣe òtítọ́ báwo ló ṣe wá ṣe ó dẹ̀ dùn ṣe ó dùn ṣe kábíyèsí nítorí dùn ṣe bàbá òun ni wípé ẹ̀yin méjèèjì táwọn àwọn òun lẹ̀ Yorùbá yìí tẹ́ bá wo Sudan àti ṣé wọ́n bọ̀dọ̀ ní Sudan ẹ̀ka àti kọ́kọ́ bẹ̀rẹ̀ kí ìmọ̀dá kó dé kú bẹ̀ Yorùbá rẹ̀ wọ́n pàdé àwọn àyíká ẹ̀dígbọ́ people kọ́ wà into the privacy so that ẹ̀yin méjèèjì lè máa liberate ilẹ̀ Yorùbá ọmọ wa ló wà president sí ọdún mẹ́jọ ìṣẹ́jú méjì ló máa pẹ́ tó bá ti padà sókè ọya bẹ́ẹ̀ni méjèèjì ní ìlọ́túndé ní ìlọ́sì bẹ́ẹ̀ aṣèwọ́n bẹ́ẹ̀ lọ́ni kábíyèsí wàhálà yóò ti tán but security yẹn láti wà ẹ̀ní kankan kò sí ìgbà òjìkọ̀ ọmọ ní generation yìí constitution kan ti ṣe dáadáa bàbá yìí láti pín state lọ́dọ̀ ọ̀kan àní kí public rí wọ́n wọ̀n ẹ̀mọ́ kó tó generate lọ́wọ́ rẹ̀ èmi ṣe kan lórúkọ yìí méjèèjì tẹ́ ẹ̀gbẹ́ náà pọ̀ torí wípé ó wù mí kíṣọ̀ kan lẹ́yìn Yorùbá dúró àtàwọn gbogbo kò sẹ́ni kan tẹ́ wọ́n sí yóò àti Laji Abbas àwọn méjèèjì dà Laji padà bí àwọn méjèèjì ó pè wọ́n síbí níbi èmọ́tìkò yẹ wá àwọn bàbá yìí méjèèjì nǹkan tó lè tó tó lọ méjèèjì ló fẹ́ kẹ́ ẹ máa bá wa ṣe so kábíyèsí mo fi àkókò yìí rọ̀ ní pé ìṣọ̀kan yẹn la ní ìbáyìí àwọn méjèèjì ọmọ nínú wọn ẹ pè wọn ìbúra pẹ̀lú ti lé lọ́sọ̀rọ̀ ìlànà níbi kí la ti àtàkì wá akọ̀sí ń gbóra àdàlà àwọn olóṣèlú tó já ọmọ wa respect àwọn tòkè ọyá ń fáwọn ọba wọn àwọn òfin wa tó gbà dáwà ẹ̀yin méjèèjì ọba nílẹ̀ nìkan máa wọ́ sí i. kábíyèsí ní ayé ìgbà kan tí sultan bá fẹ́ lé ààrẹ àtẹ̀pẹ́ yìí wọ́n fly lọ wọ́n bá pass the creek gan ní bílà wọ́n retí response to sultan but generation yìí máa fẹ́ rí Aláàfin àti Ọọ̀ni pé kọ́ jọ ṣe Yorùbá àti kúrò nìyẹn. ẹ̀yin tẹ́ wá yípo bàbá mo rọ̀ yìí mo fi gbogbo nǹkan rọ̀ yìí tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn kọ̀ọ̀kan tà wá ní àmọ́ra wa o ìgbà tí bàbá àná wà bẹ́ẹ̀ bóyá bó ṣe wọ́n lọ́rùn ṣọlá tó wọ́n ti tẹ́lẹ̀ bàbá ṣe correction tó pọ̀ ó pọ̀ nítorí wọ́n wà ilẹ̀ rẹ̀ ṣe wọ́n ṣe correction tó pọ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ bọ́ọ̀lù wa ilé ka lẹ́tà tí bàbá ní kí ìyẹ̀wò lórí ìdílé ìjọba máa sẹ̀jẹ̀ bí àwọn fẹ́ẹ́ kọ́mẹ̀tì àwọn fẹ́ẹ́ kíríkọ̀ ẹ̀wọ́n tó ṣe yẹn tán bàbá tó dàbí náà. bàbá láti wọ́n rí wà wà ọ̀nà wọ́n pinnu ọ́n request náà ọ̀fẹ́ wá bí lẹ́ẹ̀mẹ́ta àṣé Aláàfin wọ́n ti wà. àìtẹ́lúpẹ́sì àfọwọ́sẹ́ àwọn àgbọ̀ ọba ẹ̀jẹ̀ kan fọlẹ̀ báyìí ẹ̀ tẹ̀lé àwọn àgbọ̀ fi sẹ́ẹ̀ fún onígbà bàbá àti jẹ̀sà wọ́n mi kúrẹ́ ṣùgbọ́n pọ̀ ibi tí ẹ̀yin méjèèjì àtẹ̀yìn àti ọ̀rọ̀ ní ìrìṣà ibi tẹ́ ẹ̀jẹ̀ wà ní wa in a different class méjèèjì. fún gbogbo àwọn bàtà kọ̀ọ̀kan ẹ̀ tẹ́lẹ̀ ìbọn asọ̀lẹ̀ ìdílé wa ìlú olóògbé ọ̀bẹ ọba ilẹ̀ Yorùbá àfẹ́ràn àwọn púpọ̀ àfẹ́ràn àwọn eléyìí ó sì tún níbẹ̀ ṣẹ̀ṣẹ̀ débẹ̀ o challenge sí wà wájú kọ́kọ́ ìfún nínú Ọ̀yọ́ ó pọ̀ kábíyèsí ṣùgbọ́n bí ẹ ṣe jọba orí inú orí ìyá orí bàbá ajẹ́kẹ̀ ìlànà àṣẹ àwọn bẹ́ẹ̀ nígbà iná àwọn náà lè máa lè mo dẹ̀ wọ̀ pé is what you can do
má jẹ́ nípa ti wa kó kọ̀ọ̀kan sí lórí pé àwọn alẹ́ para ẹ lò àdìpọ̀ lè bẹ̀rù ilẹ̀ Yorùbá dá àwọn èkìtì àwọn abáyé ìmọ̀ abáyé sódòdó abáyé gbogbo àwọn abáyé ẹ̀ẹ́dẹ̀ ní ṣe mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí ṣẹ́ni tí wọ́n wá ní olórí tó jẹ́ pé ìfẹ̀mẹ́sì àtọ́ ń tọ́ àti báyìí ìfowópamọ́ bí ẹ̀ tí mo fẹ́ lọ yìí lórí ẹ̀ ìṣẹ̀ṣe Yorùbá àtijọba chọ́ọ̀tì ilẹ̀ Yorùbá bàbá àdẹ̀jẹ́ ni wọ́n Muslim lèmi mo dẹ̀ bẹ́ẹ̀ náà pé iná tí ó bá máa gbé ẹnu ṣàlàyé ẹ̀ máa wà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí wọ́n ti jọba kọ́tọ̀ Yorùbá ìmújọba lé lórí ní ìlú ọlọ́run títí lè dúró ẹni tó bá fi gbọ́gbọ́n ìpẹ́sẹ̀ mo ṣe rí àwọn oníṣòwò àwọn onígbòho aṣọ́kò àwọn ọmọ jẹ́ ẹlẹ́gbẹ̀fẹ́ ọba ìṣèjọba tó nìyẹn bàbá kò ní sí yòó àṣẹ ìṣẹ̀ṣe Yorùbá yóò gbọ́dọ̀ pánú ẹ̀yin top flyers méjèèjì yẹn lẹ̀ ń gbé fún ọmọ tó mọ̀ wá sí yẹn báwo sábà ṣe lọ́ba tálàbí ṣe sọ̀tọ̀ tọ́ọ̀nù sọ̀lọ́jọ́ ṣẹlẹ̀ Yorùbá ò tòrò yẹn ó ti tòrò àtàwọn ṣe fi sí yẹn ṣe ẹ̀sùn òṣùwọ̀n fún ìjọba òun táwọn sábà ẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣe àṣà wa ni ò gbọdọ̀ pa ẹ̀dá torí generation yìí lọ́pọ̀ tí wà ẹ̀sìn tí àwọn bàbá wa tẹ́wọ́ gbà ó ti ń pa àṣà wa tó bá dẹ̀ parun foundation lọ́ba àti ọtí kùtù nígbà bàbá wú yẹn foundation wa ni ẹ̀ ìpìlẹ̀ wa ni ẹ̀ kò sí ìtọ́jú ní kéyìí ìjàlá rẹ̀ kristẹ tọ́jú wa tó ṣe àfihàn kò sí ìtọ́jú náà tọ́jú ìtìlú yẹn ó ní akéwúdó ó dà bá a ṣe bá a ní ìṣàgbó jọ lẹ́nu orí kó jọ lẹ́nu ó ṣe tó máa lọ nìyẹn ìyẹn ṣé báwọn ọmọ wa alọ́wọ́ ìyàwó owó òní lọ́wọ́ òní àdéhùn àbí òní pariwo lónìí àwọn ìlànà responsibility bàbá bá tọ́ba nínú bọ̀ ọ̀nà àfihàn òní lè pọ̀ sí àwọn òní lẹ́nu. Finally bàbá tó bá máa bọ ọmọdé torí ní òde òní kò sábà ọba máa ń fẹ́ àlọ́ àwọn ló ń pa àdúgbò ìgbé tó gbẹ lọ́dọ̀ kò sí kọ̀ọ̀kan tó jẹ́ bẹ́ẹ̀ o ìfẹ́ṣíà kìí ó bàbá ara ìfẹ́ṣíà yẹn náà ni kí ọba lọ́yẹ̀ yàrá tó kọ́ ìwọ́n kò sálágbára wọn sà sálágbára bá wà ṣé wọn á pín ààyè àga tó yẹ kẹ́ ẹ tó kù sí wọn á pín yẹn lẹ́ẹ̀dẹ́ fọ́nà mẹ́ta kò sálágbára mọ́ nínú wa àwọn olóṣèlú tún pa ó ti dáwọ́ ẹ wọ́n ti gbà títí tó kù ó ní awakọ̀ kan àwọn òbí kọ̀ọ̀kan náà bàjẹ́ ọmọ tí ó lè bàjẹ́ ní kí èrè orí ọkà ọ̀tẹ̀lé bísẹ̀lẹ̀ ọ̀tẹ̀lé ọ̀tá báyìí lọ lẹ́yìn ẹ̀yẹ yọ kábíyèsí ọ̀dárí kásì lọ́wọ́ àwọn bíṣọ̀bà ní tí ó tó kọ̀ọ̀kan ọ̀dárí kásì lọ́wọ́ àwọn bíṣọ̀bà ní tí ó tó kọ̀ọ̀kan ó ní àwọn alẹ́gbà tó fẹ́ wọ́n á dé òde nígbà ní kásì lọ́wọ́ ìlú ìdílé gbogbo wa wọ́n náà ni aṣèdúgbò ewu dá ìbídúgbẹ́ bọ́lá ṣe dáni àánú àwọn akẹrẹbẹ́ mi máa ń ṣe tá a bá láwọn ọ̀dọ́ bẹ̀sẹ̀ lẹ́yìn ní báwọn ni wọn kọ́ máa dán òun ṣe ká sí ọ̀tí àmà kọ́míṣà náà bẹ̀rù ọtí ọ̀bá tó kàn nílẹ̀ ló nǹkan owó ní ọ̀dọ́ ṣe ọlọ́run á pèsè àṣẹ. akadọ́ra Awikonko àṣẹ lóòótọ́ ni pé ẹni mi ò sẹ́ni èèyàn mi ò ṣe èèyàn à ní fi wá lárò lásán bàbá wòlíì Àìkọrẹ wọn ò rí mi wọ́n ń sáré káàkiri ẹ̀rù ń bà wọ́n gbọ́ pé mo dé ọkàn wọn ò balẹ̀ wọ́n ń wo pé báwo ni ìlera mi àṣé lóòótọ́ ni pé kò ní burúburú o kọ́mọ̀lì ìkànnì kankan mọ́ ni èèyàn tí ó kú láwọn mọ́ ọkọ̀ ọmọlé ọlọ́jẹ̀ tọ́lọ́mọlé ọlọ́jẹ̀ lòun wọ́n ní kọ́ máa kẹ́kọ̀ọ́ lọ sínú igbó ọbẹ̀gì igi olójú igi ọ̀lẹ́yìn wọ́n ní kán gbẹ̀yìn sọnù ọba ní ẹ̀ mọ́ gbé sọnù ní ẹ̀gbẹ́ pamọ́ bọ́n mẹ́ta náà jiyàn jọ náà ó tún wá kọ́ ọmọlé ọlọ́jẹ̀ tọ́lọ́mọlé ọlọ́jẹ̀ lòun wọ́n ní kọ́ máa kẹ́kọ̀ọ́ lọ sínú igbó ọbẹ̀gì igi olójú igi ọ̀lẹ́yìn wọ́n ní kán gbẹ̀yìn sọnù ọba ní ẹ̀ mọ́ gbé sọnù ní ẹ̀gbẹ́ pamọ́ bọ́n mẹ́ta náà jiyàn jọ náà pípa àwọn lọ́mọlé ọlọ́jẹ̀ o tó tún wá kọ́ ọmọlé ọlọ́jẹ̀ tọ́lọ́mọlé ọlọ́jẹ̀ lòun wọ́n ní kọ́ máa kẹ́kọ̀ọ́ lọ sínú igbó ọbẹ̀gì ọba àbàjá sígilẹ̀ ẹ̀ka òsì wọ́n ní wọ́gán lọ́mọlé ọlọ́jẹ̀ o bàbá wòlíì Reuben Àìkọrẹ ẹ ṣe ló wà ló ṣe ẹ kú bá mi dárò ara mi. ó yà wá lẹ́nu gbà gbọ́ adúpẹ́lẹ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tọ́lọ́run fún yín Ọlọ́run ṣeun àti ojú rere tẹ́ ẹ̀ ní ìgbà lójoojúmọ́ Ọlọ́run ṣeun àti ààbò rẹ̀ lórí yín Ọlọ́run ṣeun àdẹ̀dúpẹ́ fún ìfẹ́ tí àwọn èèyàn ní sí yín. ó yẹ ìbí náà lẹ́nu mo gba kọ́ ó sú mi. pé wọn jẹ́ kẹ́ gbádùn. a ní àwọn ọ̀rọ̀ Àwíkókó pè àwọn ọ̀dọ́ kí n bá àwọn lọ ọbẹ̀ mu ni Àwíkókó pè ibi ẹwọ́ ibi Àwíkókó wà sí mi sì jìnnà mo ní bọ̀tà àtijọ́ sọ̀rọ̀
but a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ń bẹ láàyè ààbò Ọlọ́run ló dájú lórí yín àánú Ọlọ́run ẹ̀rí gbà torí pé bàbá dúró òtítọ́ máa ń ràn wá lọ́wọ́ olótìtọ́ ń tètè jẹ́yàn wọ́n tètè lówó wọ́n tètè lọ́lá bọ́ tán bá ti dìde wọ́n ìṣubú bọ̀rọ̀ and then n tó ṣẹlẹ̀ sí mbẹ̀ bí mo ṣe gbọ́ program yẹn mo sáré pé ẹni ẹ ti kúrò mbẹ̀ tó wà lójú ọ̀nà adúpẹ́ Ọlọ́run adẹ̀dúpẹ́ pé Ọlọ́run tó pa ẹ́ mọ́ tó yọ yín tí kò jẹ́ kẹ́ ẹ rí wàhálà tàbí tí ò jẹ́ kẹ́ ẹ rí kúwe àwọn èèyàn sọ fún Amẹ́ríkà Canada Germany London wọ́n pè pé kí n lọ bá wọn wo Awíkókó tó bá yẹ pé spiritual kan wà tá a bá ṣe o kí n bá àwọn Awíkókó mo ní kò sí spiritual mo ní òsì tí ó sáré kókó but adúpẹ́ Ọlọ́run pé nǹkan rí wọn fẹ́ sin òye lágbára lórí ẹni tó lọ ń dá látọ̀ ó ti dá wọn ládàá pé kò dẹ̀ sí ọwọ́ aburú tó lè kàn yín ọwọ́ aburú ọ̀dẹ̀ nìkan yín ẹ ní níṣòro ẹ ní wàhálà ìdààmú ò ní dé bá yín gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ilẹ̀ Yorùbá nǹkan tó ní ìdí àpérò ni bó ṣe ń ṣe láàrin yẹn sọ̀rọ̀sọ̀rọ̀ because oríṣiríṣi àwọn plọ́gà náà sáré gbé jáde pápápá tó ń sọ oríṣiríṣi bẹ́ẹ̀ náà ló ń ṣe láàrin àwọn pásọ̀ náà ẹ kò síbi tó ti ṣe pàápàá ilẹ̀ Yorùbá yìí nǹkan wáyé ṣe bẹ́ẹ̀ yàtọ̀ jíjowú bíbínú ara ẹni bíbínú ògo kámọ kẹ́gàn ara wa lórí tí ò tó nǹkan ṣùgbọ́n a dúpẹ́ pé àwọn èèyàn yìí tẹ́wọ́ gbà yìí because táwọn èèyàn bá tẹ́wọ́ gbà yìí báwo ni ó ṣe rí mo ṣe wá pinnu pé lẹ́ni mo gbọ́dọ̀ dìbí lẹ́ni because ààyè òsì púpọ̀ fún mi ṣùgbọ́n níwọ̀n ìgbà tẹ́ ti dé ní ṣe àná ìjẹta ni mo dé but mi ìjẹta mi lè sọ nǹkan. àjọ sọ̀rọ̀ tó ìgbà bíi mẹ́wàá ní ìjẹta yẹn tí mò ń pè pé àwọn aráàlú ìbò Yari o pé àwọn ògbóró yìí ò kí ló ṣẹlẹ̀ mo dúpẹ́ fún concern yìí o ẹ fi tọ́mọ ènìyàn ṣe fún wọn ìtànlẹ̀ Yorùbá ó dára mo ti gbọ́ ti Mọdákẹ́kẹ́ mo débi sìn and then gbogbo nǹkan bàbá wọ̀ sọ fún wa ó là ń gbọ́ and then tí mo kàn fẹ́ dẹ̀ mo fẹ́ fún ọba Ọ̀wádé ni pé kò sí pòtárí àwà láyé Ọlọ́run ló ní kò dẹ̀ sí irú agbára tá a rí á ní Ọlọ́run ló ní gbogbo nǹkan wa jẹ́ ká ṣe bí ọmọ Yorùbá nítorí pé ọmọ Yorùbá ní ìrẹ̀lẹ̀ àpọ́nlé àti sùúrù because tí o bá ti sí sùúrù nínú ìrìn àjò wàhálà ni ó dá mi lójú pé àwọn tó ń tẹ̀lé yìí ẹ bá wọn sọ̀rọ̀. àwọn kan dẹ̀ nílò kí wọ́n yọ wọn láàrin wọn. ẹ bá wọn sọ̀rọ̀ because tí kọ̀ǹda bá ti wà nù rẹ̀ sí èèyàn ní gbádùn ìrẹsì jíjẹ àwọn ní yóò mọ burúkú àwọn tó kù jẹ. bẹ́ẹ̀ni ẹ bá wọn sọ̀rọ̀ kò sí tá à ń jà sí nílẹ̀ Yorùbá Ilé Ifẹ̀ orí ọ̀run wa ni kò sí change gbogbo alamọ̀ yẹn ìyẹn nìkan kọ́ ṣe bí àgbàmọ̀dẹ́kẹ́ láàyè ogun lé ani ẹni mo ti gbọ́ ogun ló lé ani. ogun Ọ̀yọ́ ni ogun Ọ̀yọ́ tó tú Ọ̀yọ́ ká ni ló lé Mọdákẹ́kẹ́ délé Ifẹ̀ wọ́n dẹ̀ gbà wá because òun kò sí mi fẹ́ tì wá sí ìbọ̀yẹ́ pé nínú wa ni and then ẹni tí ò bá tí kò sí ọ̀nà méjèèjì tá a bá tán irú àwọn ogun lé alátọ̀yọ̀ bọ́tà àwọn òkú délé rí àmọ́lé wa èmi kọ́sẹ̀ mi sọ̀yọ́ ni àmọ́lé wa ọmọ ìyájọ́ gbogbo wa ẹ jẹ́ ká fọgbọ́n ṣe gbogbo ẹni tẹ̀lé wa káàkiri àgbáyé mo fẹ́ kẹ́ mọ̀ pé Awíkókó kì í ṣe èèyàn báwọn yẹn ṣe máa ń pè mo ti bá Awíkókó àtijọ́ wà láti bí ọdún mẹ́rin bọ̀tí tó yà lẹ́nu ni pé ìgbà wọn kọ́ bẹ̀rẹ̀ sí bá Awíkókó tá mo wá sọ́dọ̀ Awíkókó kan sọ pé kí ni topic lẹ́yìn kí ni topic àtijọ́ sọ̀rọ̀ mọ́ wọn kí ló dé tí màá yẹn ṣe báyìí kí ló dé tí màá yẹn ṣe àṣẹ wọn ń wò wọn fẹ́ wò mí dáadáa wọn fẹ́ wo ròyìn tí mo jẹ́ ìgbà tí wọ́n wá rí ròyìn tí mo jẹ́ náà fi wá sílé mi gbà yẹn. ìjọ tí mo dẹ̀ bá tí mo wá ń délé mo ti wò pé ẹni ò níbi tí ó lọ ẹni ò dẹ̀ ní borúkọ rẹ̀ jẹ́ ẹni ò dẹ̀ ní borúkọ mi jẹ́ and that is the reason why tí mo sọ pé ok mo lè fọwọ́ èèyàn yé gbáyà pé ẹni tó bá níṣòro àbó ní nǹkan tí ń dà láàmú àbó ní nǹkan tí ń yọ lẹ́nu tẹ́rù wòlíì wa ń bà kọ́mọ́ bẹ̀rù prophet Ruben àìkọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run tó dúró tì wọ́n ń jẹ́ bí iná jòjò. àdúpẹ́ lọ́run fún ayé yín inú mi dùn pé ẹ là kọjá because ìpèníjà ni ogun ni ìyọlẹ́nu ni bọ̀tẹ́ là kọjá àdẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fi tọmọnìyàn ṣe nílùú yẹn náà because mò ń gbọ́ tọmọ ìlú yẹn sọ pé ẹ má fọwọ́ kan o ẹ má fọwọ́ kan o ẹ má fọwọ́ kan o àdúpẹ́ lọ́run tá a bá fọwọ́ kan kọ́ àdúpẹ́ lọ́run fún ayé gbogbo wọn ẹ̀yin DSS náà mo dúpẹ́ lọ́wọ́ yín o in fact àwọn yẹn ló ṣiṣẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà káàkiri àgbáyé gbogbo bílẹ̀ Yorùbá ṣe dáa ni kò sí ní tó burú jù ká mọ̀ tán wa kò sí ní tó burú jù ká mọ̀ bí nísìnyí báwo yé mi pé ọ̀sẹ̀ yé mi pé nígbà tí àwọn òbí wa ń sọ fáwa nǹkan sọ fáwa ni pé ogun Iléṣà wọn fẹ́ jagun àti Ifẹ̀ pé iná pé Mọdákẹ́kẹ́ sí. n bò wá Mọdákẹ́kẹ́ wà tẹ́lẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀. so later ni wọ́n sọ fún mi pé Mọdákẹ́kẹ́ ti wà tẹ́lẹ̀ pé wọ́n ti kọ́kọ́ tú wọn káná ibẹ̀ lọ́dẹ omu gbọ̀ngàn ibẹ̀ náà ti sẹ̀ lọ kí ọba kan tó wá fẹ́ kan náà Mọdákẹ́kẹ́ tó wá tún pé àwọn Mọdákẹ́kẹ́ padà so kò sí bá fẹ́ tira wa sí gbogbo ọ̀kan ni wa mo dẹ̀ gbàdúrà pé àná ó dìde fún wa ọba Ọ̀yọ́ Ọlọ́run ó fún yín ní ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run ó fún yín ní ìsinmi ọba Ilé Ifẹ̀ that's Ọọ̀ni Ògúnwùsì ọmọ ìyájọ́ gbogbo yín kẹ́ bá fara yín mọ́ra inú gbogbo ó dùn a mọ̀ pé aláwọn tá a lè lọ bá ṣùgbọ́n tí a bá fara yín mọ́ra inú bóun ni wàá fẹ́ dùn. èmi tiẹ̀ sọ̀rọ̀ kan wípé ọjọ́kọ́jọ́ tí Ọọ̀ni àti Aláàfin bá ti jọ ṣe papọ̀ ìtàn tí yóò so wá papọ̀ yóò bẹ̀rẹ̀ sí ní jáde lọ́tọ̀ lọ́sẹ̀ sẹ́lẹ̀lẹ̀ tó jáde náà ó jẹ́ kó kálukú ọmọ ayé ẹ̀ kò ń ṣẹ̀ṣẹ̀ kò ń ṣèjà mo lè gbàdúrà gbogbo alára ànúgbà gbogbo nta bá dẹ̀ dáwọ́lé yóò yọrí gbogbo ẹ̀ tẹ́ wà ní diaspora mo dúpẹ́ lọ́wọ́ yín o
torí ẹ fọmọ nìyàn ṣe mo wo program tẹsí láìfẹ lánàá tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pé wọlé àánú Ọlọ́run dìde fún gbogbo yín ọkàn yín ó balẹ̀ mo kàn wá pé kí wọ́n á wo àlàáfíà wọn mo fi dání lójú o ẹnì kan náà Àwíkòkó ní nǹkan o wọn ò dẹ̀ fẹ́ nǹkan kan wọn ò tí nǹkan kan Àwíkòkó fún rẹ̀ à ń pè yàn lákàndá ẹni tá a dá látọ̀run là ń pè lákàndá kò sí tó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn fẹ́ kò ní wọ́ọ̀kì mọ́nà kò ní wọ́ọ̀kì bọ́tà dúpẹ́ lọ́lọ́run pé kò sí nǹkan kan tó ṣe wọ́n kò dẹ̀ sí tí ó ṣe wọ́n Ọlọ́run bẹ lẹ́yìn wọn. ẹni tá à ń pè lákàndá ẹni tó rí àánú àtòrí ọ̀fẹ́ Ọlọ́run gbà orí ọ̀fẹ́ Ọlọ́run ní gbà bẹ́ẹ̀ni bọ́ọ̀lù ń ṣe dáìní nítorí ẹ̀ ti dá mọ́ ó ti dá mọ́ òun náà ló máa mú orí ọ̀fẹ́ yẹn wá bẹ́ẹ̀ni kò dẹ̀ ṣe jowú gbogbo àwọn tó sọ pé àkàndá ọ̀fẹ́ ti bá di owó kí wàá ní àwọn àmọ̀ pé gbogbo yẹn kò yé mi rárá tí bá ti abẹ́ ṣe bẹ́ẹ̀ dè tí bá ń wówó bí téèyàn bá ṣe sí ní ti jẹ. tó bá pé owó bẹ́ẹ̀ dè lẹ̀ wá sáwọn òlera ṣe ni. èèlò wa náà fi ń ṣe bẹ́ẹ̀ dè náà. but n tí mo mọ̀ ni pé ó yí Ọlọ́run bó ṣe rí mo mọ̀ pé kinní náà nígbà tí ọba Ọ̀yọ́ bá rí a tún kọ́ wọn lẹ́kọ̀ọ́ because wọn ò sí bẹ́ẹ̀ wọ́n tún wọlé tán. bíyà àmúṣọ pé kò sí nǹkan tó kan kábíyèsí ọ̀wádé o Aláàfin ò máa ń pa ẹ̀rọ rárá. ó tún máa jẹ́ ká mọ̀ pé àwọn tó wà lẹ́yìn wọn bó ń ṣe bá wọn sọ̀rọ̀ bó ń ṣe rú wọn sókè gbogbo apáta lára àánú gbà o gbogbo ẹni tí ṣòro dé bá ogun ṣòro ọ̀tàn gbogbo ẹni tí wàhálà dé bá wà lọ́ọ̀tàn ẹ jẹun ọmọ yín lórúkọ Jésù. now Àkàndá ọ̀rọ̀ Àwíkònkò mò ń sọ fún yín pẹ̀lú ìdánilójú pé ẹnikẹ́ni tó bá ní nǹkan tó ń lójú lórí ìrìn àjò ìgbésí ayé ẹ̀ níbi tá a gbẹ́sẹ̀ kà adékòríta kò yé mi mọ́ àwa ń wo pé ọ̀tún ni káyà sí àbòsí ìdojúkọ lórí ọmọ ìdojúkọ lórí ìwé ìgbélú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo yín láǹfààní láti pe Prophet Ruben Àìkọrẹ ẹni tá a mọ̀ yẹ́ ìta mọ́ bá bẹ̀ agara dáa èmi mọ̀ Prophet Ruben Àìkọrẹ dáadáa bàbá àwọn èèyàn tó wá tó rí yín náà tó wò yín náà wọ́n ti ń gbọ́ yín tipẹ́ wọ́n ti ń wò yín tipẹ́ wọ́n mọ̀ ń tẹ́ ẹ dúró fún ẹ bá ń sọ nọ́mbà tí wọ́n pè yín sí wọ́n fẹ́ pè yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ pè yín ẹ bá ń pe nọ́mbà yín fún yín. nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí lélẹ̀ lórí WhatsApp 070 84 74 20 61 070 84 74 20 61. nọ́mbà àtẹ́pẹ́ wòlíì Ruben Àìkọrẹ sí náà ni 070 84 74 2061 070 84 74 2061 lágbára Ọlọ́run òkè ìṣòro rẹ yóò di pẹ̀tẹ́lẹ̀ gbogbo tó ń lé káàkiri òun yóò tó ọ lọ́wọ́ gbogbo tó ń wà náà lórí pẹ̀lú ògo Ọlọ́run tó o bá fẹ́ pè wọ́n lè dájú pé onígbàgbọ́ tó dọ́sọ̀ nínú Ọlọ́run o mọ̀ wípé Ọlọ́run ní máa ń ṣe nǹkan torí pé aṣojú Ọlọ́run làwọn àti pàápàá onígbàgbọ́ wípé n tí ọ̀rọ̀ rẹ bá jẹ mọ́ ó lè gbé ìgbésẹ̀ lórí ẹ̀ torí ká mọ̀ orísun ogun tí ń jani ayé ọ̀tọ̀ ni o ká mọ̀ ọ̀nà àbáyọ sí ìṣòro ayé ẹni ayé ọ̀tọ̀ ni téèyàn bá mọ̀ ìṣòro ogun tí ń jà á láàyè ọ̀tọ̀ kó mọ ìgbésẹ̀ tó yẹ kó gbé láàyè ọ̀tọ̀ téèyàn bá tún wá mọ̀ ìgbésẹ̀ tó yẹ kéèyàn ó gbé báwo ló ṣe fẹ́ mọ ọ̀nà tí yóò fi gbé ìgbésẹ̀ yẹn gangan ẹlòmíì lè mọ ìgbésẹ̀ tó yẹ kó gbé tí ò ní gbé kò dẹ̀ sẹ́ni tí máa ń kálàṣe kù bí ìsàláṣe tán aláṣepé aláṣeyọrí Ọlọ́run jẹ́ kí ṣe gbogbo ọyọrí lẹ́ẹ̀kan sí nọ́mbà bàbá rèé 070 84 74 2061 lágbára Ọlọ́run àánú Olódùmarè ní fésílẹ̀ o ẹ̀ ní firú ẹ̀ gbá ẹ̀ ní mọ̀ dààmú ẹ̀ ní rí dààmú ẹ̀ ní bá dààmú pàdé lágbára Ọlọ́run mo mọ̀ rírì yín o God bless you sir. Láyọ̀ ni bàbá wòlíì Àìkọrẹ Láyọ̀ ni wọ́n máa padà délé ẹni mi ò sẹ́ni èèyàn mi ò sèèyàn à ní fi wá lárò lásán so àwọn èèyàn kan fẹ́ràn mi tó báyìí láti yà ń yà àwọ̀ tán nìbàdàn ni bàbá ti ń sáré bọ̀ nílé Ifẹ̀ Ọlọ́run nípa náà fẹ́ o Ọlọ́run Elédùmarè yóò dì í mú Láyọ̀ lè máa padà délé gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkàndá ọ̀rọ̀ Àwíkònkò tẹ́ ń yọ bàbá lẹ́nu nítorí tèmi mo dúpẹ́ o mọ̀mọ́ lóore o mo ń dúpẹ́ ni o mọ̀mọ́ lóore o God bless you now ẹ jẹ́ á padà síbi tá a roko tì sí lórí àwọn èèyàn tí ń sọ pé Àwíkònkò lọ rèé fẹnu gbolẹ̀ bàbá wo Olowu Kuta ni wọ́n sọ fún bàbá Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé wípé èmi o Lájí Àbáàsì o àwọn fẹ́ kí wọ́n dà wá pọ̀ mọ́mọ́ tọ́ mi ò dẹ̀rù pé lẹ́yìn tí pọ̀ jù lẹ́nu bàbá Olowu Kuta bàbá wa fẹ́ sọ̀rọ̀ ńbẹ̀ wípé a máa wá padà rí kábíyèsí ikú bàbá yèyé létà ní tí bàbá Olowu Kuta sọnù ẹ já gbọ́dọ̀ lẹ́nu bàbá fúnra wọn ẹgbẹ́ni ọlọ́kùnrin ọmọ ogun ẹ ṣe. bàbá ẹ̀dọ̀ ẹ̀ ti fi púpọ̀ let everybody be your friend ẹ̀yin lẹ́ wà mọ́ wọ́n ti fi prophet bàbá ọpẹ ìlú wa tó ẹ̀dọ̀ àwọn ọmọ ilé lè jìyẹn lẹ́yìn tó bá wá rí wọ́n á pọ̀ sí iṣu pé tọ́wọ́ ní làgbà aláàbí kékeré ló lòlù àlẹ́yìn méjèèjì yẹn bàbá alẹ́ Yorùbá lẹ́yìn ẹ̀yìn méjèèjì bá tó ní everybody. orí Lájí Àbáàsì orí Àwíkònkò.
ìhà yín ni wọ́n ti pè mí àti Lájí Abbas síta fáwọn tí ò mọ̀ dí ọ̀rọ̀ tó jẹ́ pé orí fídíò ni wọ́n pìk ẹjá gbọ́rọ̀ tí bàbá wa láàfin sọ. ìyàlẹ́nu ló jẹ́ ní kíákíá ní ìgbà tí wọ́n announce orúkọ mi náà wọ́n ní èmi ní Aláàfin tuntun ní Awikonko ti bẹ̀rẹ̀ sí gbé oríṣiríṣi nǹkan nípa náà èyí tó jẹ́ ti tèmi èyí tí ò jẹ́ ti tèmi. Ìlú ní kábíyèsí ìlú ti Òkúta náà sọ náà wọ́n ní àgbà tí òbí nù ni. Tí wàhálà tí ó fẹ́ràn jùlọ ni pé ó mú padà sí iye ìbí rẹ̀. Àkájọwọ́ la fi ń sọ̀yà kò bẹ̀rù tó fẹ́ kí òun náà gẹ́gẹ́ bí ẹgbẹ́ ara ó máa fi ọ̀rọ̀ lóra ẹ̀rọ tó bá ti ń sọ wọ́n jẹ́ parọ́ fún àwọn jẹ́ àrùn kan kóra mi inú mìíràn mi ṣé èmi mo wá burú tó báyìí. Bá ti wo fóònù báyìí àwọn bẹ̀rẹ̀ sí. Wọ́n ní ọjọ́ mẹ́ta ní o lè sùn. Tó bẹ́ẹ̀ o, wọ́n ní kí ni kò sí. Ìṣe àmàjọ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ kí lọ pè wá rí débi ìkúra ń gbà rẹ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ náà mọ̀ pé wọ́n ní bí àwọn ọba kan ní àwọn kan ní wọ́n sponsor ẹ̀. Ó làbọ̀ wọ́n sponsor yìí. Ìdébí gan fúnra mi gan mi ò nínú pé àwọn sponsor yìí ní ẹgbẹ́ àgbà tó ń gbé. Débi fẹ́ pé kí ilẹ̀ Yorùbá ó ní lọ síwájú. Awikonko Yari jẹ o. Saka lọ́jọ́ àti ìdàgbàgbò kíkúrè. Yari jẹ o. Àbísí. Ní àgbàtí òbí àwọn ẹ̀kọ́ lọ́dọ̀ oṣù tẹ́tọ̀ ẹ̀ṣẹ̀ tẹ́tọ̀ ẹ̀ṣẹ̀ náà máa títí sọ̀rọ̀sọ̀rọ̀ ní ọ̀gbọ̀n rántí ẹni tó mọ̀ gbọ́ àdúrà mi ní fún ẹ̀kọ́ lọ́rẹ́ ọ̀rẹ́ òkú ní ipa ìpọ́njù lẹ́sẹ̀ ọ̀dùnkọ́ lẹ́sẹ̀ ìtẹ̀lẹ̀ tí wípé atẹ́gùn náà táwọn ti ń gé kiri ó jọ wọn gbàgbé òkú. Mo kí gbogbo yín káàbọ̀ padà gẹ́gẹ́ mo yẹ sọ ẹ gbọ́ nǹkan tí kábíyèsí sọ kábíyèsí náà sọ jù wọ́n sọ̀rọ̀ gẹ́gẹ́ bí baba sọmọ mistake kan wá ń bẹ̀ oríṣiríṣi àwọn èèyàn ló pè mí wọ́n ní kí ni tí Lájí Abbas kí lòun ṣe ń bẹ̀ tó fi sọ wípé òun fẹ́ bọ́ọ̀rẹ́ òun bẹ̀bẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀. Number one, Lájí Abbas ò bá mi bẹ̀bẹ̀ ìmí gangan n tó ń dùn mí tó ń bà mí lọ́kàn jẹ́ ń bẹ̀ ni pé níbi tí mo ti bú kábíyèsí gangan mi ò sáà tí ì mọ̀ mo gbọ́ gbogbo ohun tí kábíyèsí sọ yìí náà dẹ̀ gbọ́ ṣùgbọ́n sì ń jẹ́ nǹkan tó ń bà mí lọ́kàn jẹ́ pé kí làwọn nǹkan tí mo sọ bẹ́ẹ̀ so Lájí Abbas ò bá mi bẹ̀bẹ̀
àwa méjèèjì wọ́n pè síta ìgbà tí wọ́n dẹ̀ pè wá síta Lájí ti ń jáde bọ̀ mi ò kọ́kọ́ fẹ́ dìde ṣùgbọ́n yóò di àfojúdi mi gbọ́dọ̀ má dìde rárá I have to go there ìyẹn ló fáwọn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lọ́rọ̀ sọ because ibẹ̀ yẹn nìkan náà ni wọ́n gé síta ọ̀dọ̀ ẹni tó rìkọ́ọ̀dù fídíò ni wọ́n láǹfààní àti fi wò ó láì dúró de ẹni tó wà ń bẹ̀ gangan kí ni tó ṣẹlẹ̀ ok Aláàfin jẹ́ kó yẹ wá wípé àwọn ò bínú sí wa mọ́ èmi nìkan lẹ́lẹ́sẹ̀ Lájí Abbas náà ti di ẹlẹ́sẹ̀ part 2 because Lájí Abbas ní í ṣe tiwọn tàbí Lájí Abbas náà bú kábíyèsí ni Lájí Abbas ò bú ẹnì kankan